mo kí ọlọ́run ọba mo ṣèbọ olódùmarè ìbà kọ́dá ayé ìbà ṣẹ̀dá ọ̀run mo ṣèbọ Ọ̀rúnmìlà torí ẹni tí ò sunwọ̀n ṣe mojúbọ ọkùnrin mojúbọ obìnrin mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. èyí ni ìwádìí oṣù karùn-ún May ti ọdún 2024 fáwọn tó ń lo ìràwọ̀ erùpẹ̀ funfun Virgo, àwọn tí a bí láàrin August 23 sí September 23. ẹ̀yin tí ẹ wò mí pátá ẹ bá mi share rẹ̀, ẹ play ẹ̀ fáwọn tó ń lo Virgo lẹ́gbẹ̀ẹ́ yín, ẹ share kárí ilé kó kárí oko káwọn tó ń lo ìràwọ̀ yìí kí wọ́n lè jàǹfààní rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú oṣù yìí. mo kẹ́yìn tẹ́ ń lo ìràwọ̀ yìí káàbọ̀ sínú oṣù yìí lẹ́ẹ̀kan sí oṣù yìí. asọ̀yìn sí ire, asọ̀yìn sí ìfọ̀kànbalẹ̀, asọ̀yìn sówó, asọ̀yìn sí ayọ̀ àti ìdùnnú láṣẹ Ọlọ́run ọba. oṣù yìí ń sọ fún yín wípé kí ẹ jáde lọ láti lọ wá oore ló dára jù, kí ẹ kúrò ní comfort zone yín, kí ẹ jáde lọ kí ẹ lọ wá bí ìrọ̀rùn ṣe fẹ́ dé bá yín, kí ẹ gbìyànjú láti jà fitafita fún ọrọ̀, kí ìfọ̀kànbalẹ̀ tún lè dé, kí gbogbo nǹkan tẹ́ ń fẹ́ kó tún lè tètè tó yín lọ́wọ́. bẹ́ẹ̀ sì ni tẹ́ bá ṣe wá ń tẹpá mọ́ṣẹ́ sí, kí ẹ máa fààyè lẹ̀ láti sinmi, láti tún ronú nípa nǹkan tẹ́ tún fẹ́ ṣe, kí ẹ má kàn máa ṣiṣẹ́ lọ gbọ́rọ̀ gidi, kí ẹ gbìyànjú láti máa fi àyè sinmi sílẹ̀ púpọ̀ nínú oṣù yìí. ní ọjọ́ Thursday ìyẹn May 2 ó ṣeéṣe kí ara yín kí àìlera díẹ̀ kó fẹ́ jẹyọ fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ yìí, kí ẹ wá rí dájú pé ẹ ṣètọ́jú ìlera ara yín dáadáa lọ́jọ́ náà. tẹ́ bá rí nǹkan kékeré tí ó ṣeéṣe kí ó dàbí ìgbà pé ó fẹ́ àfẹ́ẹ̀tì ìlera ara yín, kí ẹ tètè yakọbi ara sí. ní ọjọ́ Tuesday ìyẹn May 7 a máa ní òṣùpá tuntun ní ojú ọ̀run ìyẹn ní moon in Taurus, ní ìtò ń sọ fún yín wípé ẹ lè ronú jinlẹ̀ nípa nǹkan tuntun èyí tí ẹ fẹ́ ṣe, kí ẹ wá bẹ̀rẹ̀ sí ní tẹpá, kí ẹ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lé lórí, kí ẹ bẹ̀rẹ̀ sí í ṣe á padà bí oore fún yín ní ọjọ́ iwájú. ní ọjọ́ Thursday ìyẹn May 14 kí ẹ gbìyànjú láti wà ní ìdùnnú, kí ẹ ṣe gbogbo nǹkan tí á mú kí ìrọ̀rùn dé bá yín, tá tẹ́ yín lọ́rùn dáadáa, kí ẹ wá gbogbo nǹkan tá mú kí ẹ enjoy ara yín dáadáa lọ́jọ́ náà. enjoyment day òun lọ́jọ́ yẹn jẹ́ fẹ́yìn tẹ́ ń lo ìràwọ̀ yìí. lọ́jọ́ Wednesday ìyẹn May 15 ó ṣeéṣe kí ẹ wò pé kí lẹ tún lè ṣe tó máa tún ran iṣẹ́ yín lọ́wọ́, kí ẹ wò pé kí lẹ tún lè ṣe sí ìdàgbàsókè tó máa fi dé bá ìgbésí ayé yín ní ọjọ́ náà. ìkọ́kíkan tí ẹ bá wá ń rò lọ́kàn ó dára kẹ́ iṣẹ́ lé lórí pẹ̀lú á tún gbé oore fún yín. ní ọjọ́ Thursday ìyẹn May 16 ó dára púpọ̀ kí ẹ jáde lọ láti lọ wá oore, kí ẹ jáde lọ láti lọ wá bí nǹkan ṣe fẹ́ dára. tó bá gba kí ẹ lọ bẹ́ ènìyàn tẹ́ mọ̀ pé ẹni yìí ó ṣeéṣe kẹ́ni connect mi, ó ṣeéṣe kẹ́ni ṣe nǹkan kan fún mi, kí ẹ lọ bárúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò sí wàhálà. ó sì ṣeéṣe kí ẹ ṣalábàápàdé ènìyàn tuntun ní ọjọ́ náà tàbí kí ẹ wà ní àwùjọ èyí tó ṣe pé ẹ ò tiẹ̀ tí wà ní irú rẹ̀ rí ní ọjọ́ náà. tó bá di ní ọjọ́ Monday ìyẹn May 20 a máa bọ́ sí àkókò àwọn tó ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ní ìtí yẹn sì ní kankan tí ó ń sọ nípa ìgbésí ayé yín ní àkókò yẹn títí di àwọn ọ̀sẹ̀ yẹn jálẹ̀. kí ẹ wo àwọn nǹkan tẹ́ ń ṣe fínífíní, kí ẹ tún wo bẹ́ẹ̀ fẹ́ ṣe é tí gbogbo àtúnfi lọ bí ó ti yẹ kó lọ, kí ẹ wo bí tí opportunity wà, kí ẹ wo bí tí opportunity wà tí ẹ lè yà sí, tí ẹ lè ti grab ẹ̀, kí ẹ gbìyànjú láti elevate professional life yín, kí ẹ wo bí iṣẹ́ yín bóyá fẹ́ ní ìlọsíwájú, kí ẹ wo bí gbogbo nǹkan ṣe fẹ́ dára ní ọjọ́ náà. gbogbo àwọn ọjọ́ yẹn àwọn nǹkan rere máa sọ sí yín lọ́kàn tí ó máa tún ran iṣẹ́ yín lọ́wọ́. ní ọjọ́ Thursday ìyẹn May 23 a máa ní òṣùpá ràbàǹdẹ̀ kan lójú ọ̀run ìyẹn full moon in Sagittarius. ọjọ́ yẹn sì sọ fún yín bó ṣe kí ẹ wà very stressed out, ṣùgbọ́n èyí tó dára ní pé kí ẹ tètè wọlé sùn ní ọjọ́ náà, kí ẹ sì relax dáadáa, kí ẹ recharge ara yín ní ààyè ara yín. lọ́jọ́ yẹn pẹ̀lú ó yẹ kí ire kó wọlé fún yín dáadáa, pàápàá ire owó. ó sì jẹ́ kí ìbáṣepọ̀ tó wà láàrin èèyàn tó lólùfẹ́ yín kí ó túbọ̀ dánmọ́rán dáadáa ní ọjọ́ náà. ẹ máa expect more income lọ́jọ́ yẹn láṣẹ Ọlọ́run ọba. Ọlọ́run á jẹ́ kí ó rí bẹ́ẹ̀ kí ó sì ṣe bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè. ní ọjọ́ Saturday ìyẹn May 25 ọjọ́ yẹn tọ́ka sí ìdàgbàsókè lórí àwọn nǹkan tí ẹ ti ń ṣe lórí ọ̀rọ̀ iṣẹ́ yín. ó tọ́ka sí ọjọ́ oríire fún yín débi pé gbogbo nǹkan yín pátá ó máa bí oore. ó ṣeéṣe kí àwọn àlá tẹ́ ti ń lá kó wá sí ìmúṣẹ, àwọn iṣẹ́ tẹ́ ti ń ṣe ó ṣeéṣe kó yọrí sí rere fún yín ní ọjọ́ náà. ní gbogbo oṣù yìí lápapọ̀ kí ẹ gbìyànjú láti máa wọ àwọn aṣọ tó tọ́nà dáadáa, àwọn bright coloured clothes ní kí ẹ gbìyànjú láti máa wọ̀. bẹ́ẹ̀ sì ni kí ẹ pàṣírí mọ́ dáadáa, pàápàá tẹ́ bá ti ń wà láwùjọ àwọn ọ̀rẹ́ àbí ní meeting àbí níbi ìpéjọpọ̀, kí ẹ gbìyànjú láti máa bo ẹnu, kẹ́ má máa sọ ọ̀rọ̀ yín jáde rárá púpọ̀ jù, kí ẹ má bẹnikẹ́ni jà rárá, pàápàá ìyàwó yín tàbí ọkọ yín ẹ má fi bẹ́ẹ̀ bá wọn jà. ó dára kí ẹ gbọ́ àmọ̀ràn ìyàwó àbí àmọ̀ràn ọkọ, ó ní pàtì tó máa kó nínú láìfù yín lọ́pọ̀. kí ẹ gbọ́ ìkìlọ̀ kí ẹ sì mú lò. á tún máa pàdé nínú oṣù kẹfà ìyẹn June ti ọdún tí a wà nú ẹ̀ yìí. ọkàn wa balẹ̀ àrí bí a ṣe ń fẹ́. oṣù yà dára sunwọ̀n láṣẹ Èdùmàrè. ẹ má gbàgbé pé Ọlọ́run bọ Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. ẹ̀yin tẹ́ fẹ́ support wa, tẹ́ fẹ́ sponsor wa náà ẹ láǹfààní láti kàn sí wa náà bákan náà. inú wa dùn, ayọ̀ wa kún, ọkàn wa balẹ̀ láṣẹ Ọlọ́run ọba. ire ogbá jẹ́ tiwa nínú oṣù yìí. ire o.